lórí ọ̀rọ̀ Ìlọrin yìí náà ni o lórí ọ̀rọ̀ Ìlọrin yìí náà ni ọ̀rọ̀ àwọn àáfàá kan nílọrin torí kì í ṣe gbogbo àwọn àáfàá bẹ́ẹ̀ ni àtàwọn oníṣẹ̀ṣe kan nílùú Ìlọrin ọ̀rọ̀ wọn yìí ti wá fẹ́ di sísìn fíìmù ó ti fẹ́ di dírámà tó jẹ́ pé bí kan ṣe ń parí bẹ́ẹ̀ lómi ń bẹ̀rẹ̀ lóòótọ́ àti lódodo iléeṣẹ́ ọlọ́pàá ti pe àwọn àáfàá kọ̀ọ̀kan àti àwọn ọlọ́sùn kọ̀ọ̀kan àwọn oníṣẹ̀ṣe kan ní ìlú Ìlọrin ìjọba ti pè wọ́n papọ̀ ó dẹ̀ ti yọ ti oníkálukú fún un tó dẹ̀ pa wọ́n láṣẹ pé kí wọ́n jẹ́ kàlàáfíà kó jọba ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìpẹ̀tùsíjà yìí tó wáyé tán la tún rí fídíò kan níta fídíò tí ó ṣàfihàn ìyá Ọ̀ṣun kan níbi tí ìyá Ọ̀ṣun yìí tó ti ń tàṣírí wípé òun ń di ẹrù ẹgbẹ́ fún ọ̀kan lára àwọn àáfàá tí wọ́n ní àwọn ọlọ́sùn ò gbọdọ̀ wá ṣe nǹkan kan ní odò ibẹ̀ yẹn ìyá yìí tó àṣírí tó pọ̀ kódà ìyá yìí fọ́ gbáyà wípé àáfàá Òkútagídí pé kò lè parọ́ pé kò sì lè deny wípé kò wá sọ́dọ̀ òun láti wá di ẹgbẹ́ fún ìyàwó rẹ̀ fídíò yìí ti wá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ó ti bọ́ sórí social media tó ti jẹ́ pé ó ti ń jà rìnrìn bẹ́ẹ̀ làwọn àáfàá onírúurú bẹ́ẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí fídíò yẹn bá a ṣe ráwọn kan tí wọ́n ní irọ́ ni ìyá Ọ̀ṣun yẹn pé irọ́ ní ń pa bẹ́ẹ̀ lára àwọn kan tí wọ́n ń sọ wípé bó ṣe rí gan nìyá yẹn sọ wípé tí kò bá jẹ́ òótọ́ wọ́n jẹ́ pé irọ́ nìyá yìí ń pa pé kí àáfàá Òkútagídí pé kó jáde síta kó náà wá sọ tẹnu rẹ̀ tàbí kí wọ́n jọ pè wọ́n papọ̀ lára àwọn àáfàá tí wọ́n sọ̀rọ̀ náà láti rí àáfàá oníwàásí àgbáyé bàbá Sheik Buhari Omo Musa bàbá náà tún ti sọ̀rọ̀ ó tún ti sọ̀rọ̀ lórí bí iléeṣẹ́ ọlọ́pàá bó ṣe pé àwọn àáfàá kan àtàwọn oníṣẹ̀ṣe kan bó ṣe bá wọn parí ìjà bó ṣe bá wọn parí aáwọ̀ àáfàá Buhari sọ̀rọ̀ nípa rẹ̀ ó tún sọ̀rọ̀ nípa bí àwọn ọlọ́sùn àwọn oníṣẹ̀ṣe bí wọ́n ṣe ń kọtí kún sí àṣẹ tí bàbá kábíyèsí Ẹ̀mí àti ìlú Ìlọrin torí àṣẹ tí bàbá pa pé àwọn ọ̀gbẹ́ni kankan láàyè láti máa sọdún ìṣẹ̀ṣe láti máa bòṣà láti máa ṣẹbọ kankan nílùú Ìlọrin àtàwọn ọ̀rọ̀ míì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ń jà rìnrìn nílẹ̀ yìí nílùú Ìlọrin àáfàá Buhari Omo Musa ó tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ wọ́n á fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ́díò tí mo fẹ́ mú wáyé fún yín kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin àwọn kan tiẹ̀ ní Buhari Omo Musa pé ó ń ṣègbè lẹ́yìn àáfàá Òkútagídí ṣé bẹ́ẹ̀ ni ẹ̀yẹn ṣàgbọ́díò yìí kẹ́yìn náà kẹ́ ẹ wá jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ ọ̀hún. ẹ̀yin Ọlọ́sùn nígbà tí èsì pẹ́ gbọ́ Yorùbá ọlọ́lá ọba ìlú Ìlọrin àti gbogbo àwọn ọmọ ìlú Ìlọrin àtàwọn àáfàá ẹni tí wọ́n wí ni pé àlàáfẹ́ Ọ̀ṣun kẹ́ ẹ máa bọ omi nílùú wa ẹ lọ bòmí ẹ gbọ́dọ̀ ṣe ọ̀tọ̀ ẹ máa lọ bòmí ọ̀tọ̀ ńgbà táwọn èèbọ ní ẹ lè fún wa ní ètìjọ́ kan tẹ́ ẹ bá wa ń lọrin tá à ń bọ nǹkan ẹ sọ ká gbọ́ níjẹ́ ò lè gbọ́ tí wọ́n bọ nǹkan kan lọrin yìí kò sí torí náà kì í ṣèjà ọlọ́njọ́ dáa fún commissioner of police wọ́n ṣe dáadáa lórí ọ̀rọ̀ yìí púpọ̀ ọlọ́mọsá bá wa pẹ̀lú commissioner of police wa ọlọ́run ò ní jẹ́ tó dàrú mọ́ yín lọ́wọ́ o ọlọ́run ò ní kó bá yín o commissioner of police wa ní Kwara state wọ́n yanjú ọ̀rọ̀ náà ó dẹ̀ yanjú dáadáa àwọn lómi wọ́n ṣe undertaking àwọn àfáà náà wọ́n ṣe undertaking kò sí wàhálà bá a bá tún ká ẹnìkan mọ́ bẹ́ẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ tán gẹ̀ ń ta lọ́lọ́run àbí tí nǹkan ṣe tó nígbà náà òun ń bọ̀ ń lọrin òun ó sì ṣe fídíò máa bọ̀ à ń retí ẹ̀
ní tí wọ́n ti yanjú yìí ìwọ máa wá bọ̀ kó gbé fídíò wá a máa lọ ọbẹ̀ tó o bá ní àyà máa bọ̀ wá a máa lọ ọbẹ̀ a máa lọ wò tó lè wá gbà kẹ́tẹ́ nìkan ò ní mọ̀ gbogbo ẹ̀yin àáfàá ọlọ́jọ́ da fún yín pàtàkì jùlọ àáfàá wọ Òkútagidi lágbára Ọlọ́run ààyè tẹ́ wa ni kò ní bàjẹ́ wọ́n gbìyànjú bẹ̀ yẹn púpọ̀ wọ́n pẹ́ bá pe Òkútagidi nísìnyí pé wọ́n ti tún dé o nísìnyí òde yìí ọlọmọsàjọ da fún yín àfa wa ọlá Qur'anul Azim àti gbogbo àwọn àfa tó ti dìde sí àti magaji ibẹ̀ náà wala la ilaha illallah àfa ìwà islam ẹ sálámà sílé jà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ohun àfa ìwà islam lẹ gbọ́ ni àfa ìwà islam ẹ̀yin la máa rí àwa lẹ máa bá lágbára Ọlọ́run kò ní bàjẹ́ ọlá alájí àgbà ọlá àfa àgbà Ọlọ́run wà sí àgbáyé Ọlọ́run ti ṣe nù ní insha Allah àfa wa Ibrahim Akwana akinyin púpọ̀ ohun àfáwalẹ̀ gbọ́ ohun Sheik Ibrahim Hanbali ali imamu goniya apá náà kásẹ̀gì ẹ̀wà Islam ohun àfáwalẹ̀ gbọ́ ohun akí gbogbo wa afọlọ́jẹ náà ń bẹ ní gbogbo wa là ń bẹ ń bí afáwa ẹ̀wà Islam ọ̀rọ̀ wa lónìí ńgbà tá a débi àwọn Olosun ọ̀rọ̀kọ́rọ̀ ṣe rí àwọn àfáà tí ń bá wọn paṣẹ pọ̀ nǹkan náà dáa wọ́n wá wípé ọjà àtẹ̀dá àbá àti àmúra gangan ẹ lọ lé lágbájá. kejì bàbá ní alẹ́bìnrin mi ẹ lọ lé lágbájá. Òkútagidi tẹ kíhun ọlọmọdé ètò ọ̀rọ̀ afánà rẹ. Òkútagidi gbìyànjú. ọ̀pọ̀ wa jẹ̀bi ẹnìkan kan wò kún àdébẹ́. àdébẹ́ o nígbà wọn lọ tán lè mí lọ èmi àtọlọ́jẹ wa àwọn ti lọ tán. àwọn Òkútagidi arùpá àtàwọn ọmọbìnrin bí kálukú sì dúró iṣọ rẹ̀ àìdúró sọ rẹ kálukú ní fífi dẹ kan. àní wọn wá ń ké máa náà kíní wàhálà tẹ wá ń ké máa ní ìwé ká mọ̀ bọ̀ kíní àwọn kíní kálukú dákẹ́ sí ẹ lọ lé wọn ẹ bá kíní ń bẹ mo ní ń lé kíní ń lé kíní. bàbá wo Òkútagidi tàná bí ẹ ti ṣe nu. ọmọ yìí náà Òkútagidi tó ní náà sì jogún ẹ gbogbo wọn bá ti rí tí ọba pa Islam la àwọn ti débẹ̀ nù. gbogbo ní àti ẹ síwájú náà àti ìròyìn ni ká dúró ká sì prepare fún pé ká invite wọn kájọ pàdé kí ló débò lọ́rọ̀ yín jẹ́ láti kájọ sọ́kọ́ yanjú kí sọ̀rọ̀ jà. Ọlọ́run tí ẹjọ́ da fún kọmíṣánná pọlísì wọ́n ti yanjú ẹ̀ ó ṣe tó dá ń bẹ̀. ó ṣe tó dá ń bẹ̀ púpọ̀. ọlọ́run onílù ní aláwọ̀ ọ̀fẹ́ ẹ̀ sì gbọ́ rí pé wọ́n ṣerú nǹkan yìí ń bẹ̀ kọmíṣánná pọlísì lágbára Ọlọ́run insha Allah ẹ̀ ní jáde lẹ́kú lọ́wọ́. ọlọ́pàá dáadáa. ilẹ̀ mọ́kànnù bó ṣe tóun kìí ṣe pé gbogbo wọn èyí tí ì ṣe mùsùlùmí bẹ́ẹ̀ àmọ́ wọn ò gbégbé gbọ́ ọ̀kan sí tà ń bẹ̀ rí láyé wọn gbé jáde lẹ́yìn ìgbà wọn ti parẹ́. Islam ló sì pilẹ̀ gbogbo ayé Islam ló pilẹ̀ ayé ìran kíran ṣẹ̀ṣẹ̀ dé wá bá Islam ni. wọ́n ń wóró. Ànábì Ádámà kí ló gbé wá ìbí Islam ni gbogbo àwọn tó bí lọ́mọ kí ló bá wọn sọ Islam. Ìlọrin Yorùbá. àfòmọ́lẹ́sìn mi àfòmọ́ni ẹ̀sìn mi. alẹ́ mi Ìlọrin ìlú Yorùbá ni mo ní Yorùbá kí ni. ẹ lọ gbogbo òlú láyé Ìlọrin nìkan ló lóko méjì òde kúrè òde Yorùbá nù kúrè Haúsá ìta gómà ìta Yorùbá gómà Haúsá kọ̀rọ̀ gùrùmọ́ abẹ́rẹ́ báwọn. ẹlòmíì kọ́dà kìí fẹ́ wéwu Islam. kọ̀rọ̀ gùrùmọ́. ẹlòmíì fẹ́ sọ̀rọ̀ Islam lẹ́nu ẹlòmíì fẹ́ ká máa jẹun Islam. ẹ wá lọ ọ̀lú tẹ́ ti lè bó kọ méjì tí ń dákọ̀ yìí àwọn kì í gbà náà Yorùbá àwọn èsàrà yín wọn è bọ nǹkan ní. gbogbo oníkéwu bọ́rọ̀ ti jẹun kásáfi kéwu jẹun ọ̀tán kásì fẹ̀sẹ̀ jẹun. káwá wa gbádá bọ́ba ti disẹ́ kálukó jòkó kárí. Òkútagidi nìkan ní bẹ́ẹ̀ àtàwọn ọmọ kéwu. kọ́dà Ọlọ́run kó foríjì wá ní o Ìsìlámù kálukú ó múra sí dáadáa. Òkútagidi nìkan la rí o gbogbo wa ìyá dákẹ́ kalẹ́ ni. kálukú dákẹ́ kalẹ́ ni. à ń wo fesibúùkù. kò sọ àfa àpá àná ń bẹ kò sí àfa Buhari ń bẹ. ẹ̀yin náà tá a dákọ ẹ sí ń bẹ. bàbá sì di òde wá sí ní ìsà àmúra kankan. àwọn àmúra kankan ibi àdúrà wa kún tímú. àpè àlọ́ ọjà fáwọn òpè àlọ́ ọjà àmọ́ ẹ fi hàn pé a ti wa ń tiwa. ẹ yá lọ dìfẹ́ǹdì ẹ̀sìn wa. kò sí ìjà kálukú wa kìdí bọlé. kásá wa pawó. Ọlọ́run ó feríjì wá dé. kásá wa pawó sápò. ọ̀tán ẹ máa ṣe wá sí mi lọ ẹnìkẹ́ni ìwòye látẹ̀kẹ́tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni ọkà mi la. ọ̀rọ̀ asúra ń bẹ tásọ báwa fatuwatuna sápẹ́ àmọ́ bára wa jàdí ní Facebook àfọ̀ máa kí ní ọmọ sọ̀rọ̀ sáfà kínní. àfà kínní ọmọ bú àfà kínní. àwẹ̀tẹ́ gbà wọ́n ọ̀dá. àwa gbọ́ wà sí ire mọ́. àwẹ̀tẹ́ gbà wọ́n ọ̀dá. èwo lọ́kàn pẹ̀lú ìwọ wọ́n gbà fún. ìwọ wọ́n gbà fún kí n tiẹ̀
sewu kini ju sewu kini lọ kini tiẹ̀. ó mú tẹ̀sùbà lọ́wọ́ ó fa ṣòkòtò sókè kí lọ́kẹ́ ọ pẹ̀lú ṣòkòtò tó fà sókè. ṣòkòtò ọba àdékùn òun ló ní ìfúró ẹ̀. tó bá sì mú tẹ̀sùbà lọ́wọ́ kọ̀ọ̀kan ọ́. kí ni ti yín ní tá a ṣe mẹ́lẹ́ àti. ẹ pé tara wa nísìnyí àgbàlùkò ti múra nísìnyí á tì mọ́lé ni ajá ni lọ́kàn ìsìlámù ńlá kálukú dákẹ́hùn. ẹ tì mọ́lé ni. ẹ máa sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ gbọ́n kankan. ẹ máa sọ̀rọ̀ asúra lọ. bẹ́yìn kan bá wá ń pé no ẹ di ó ṣe báyìí no a ti mọ́lé ni wọ́n máa ń yan agbádá. òun lẹkùn wá sí kò gbọ́dọ̀ ṣe àbẹ. tùràdé bíntu ọmọ àrùn ràn yìí. àbẹ wá sí un. kò gbọ́dọ̀ ṣe. tó ọba bẹ wá sí ẹlòmíì ò ní ṣe. ẹlòmíì ọbẹ̀ ẹ̀. kásá máa bára yín jà lè wà fún. kásá máa ṣàṣírẹ́. ọ̀tán. n ko kúkú di bàbá mi jáde o ṣe kúkú kókún di lọ bí odò tí wọ́n ń bọ̀ yìí. ọba yẹ pé tòwó kálukú aranju kankan bí owó. gbogbo wa ni. lóòdì sẹ́nìsì wọ́n rà pa àná ń bẹ apá náà lọ. Buhari ọlọ àwọn Facebook ni àwọn dáadáa kan náà lọ. àtàgbàlagbà àtọ̀dọ́ náà lọ. àṣẹdá. ẹ bá gbọ́ kinní kan tí èsì kinní kan ẹ máa kí a máa bọ̀ ẹ máa múra kankan ẹ máa aranjú mọ́ kálukú. ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ asúra. ọ̀rọ̀ yìí ń ká mi lára. sọ̀rọ̀ asúra kọ́mọjọ́ mọ́ lọ káwọn èèyàn mọ̀ pàǹfààní rẹ̀ ń bẹ. fatuwatuna fi yawmi tadullu ala al-hijra ẹ máa gbọ́ sẹ́mi pé ìjìrà oṣù muharram dala ìwà yìí kama kunna fi shari muharram bá a ti ń bẹ nínú oṣù muharram wa fi shari muharrami ashura wa tasu'a inú oṣù yìí náà ni wa qala sallallahu alayhi wa sallam man sama yawma ashura ẹni ó bá gbààwẹ̀ lọ́jọ́ aṣura àtọ́ Allahu ta'ala thawaba 10,000 malakin. ọ̀la ni aṣura. ọ̀la ni ẹni ó bá gbààwẹ̀ yìí lọ́la lànàgbà Muhammadu wí. ọlọ́run ló òun wà á san lẹ́san 10,000 àwọn màláíkà tí wọ́n ṣe tò wọ́n ọlọ́run. yawmu wiladati Taha yawmu ashura. ajé tó máa bí. yawmun naja qawmu Nuhin yawmu ashura. ajé tó máa bí ọjọ́ tá a bí àpò. nabiyyikum Adam wa zawjati. ajé tó máa bí. wal kawni fi jannatan fi yawmi básítà láti rí ìdòwò básítà tá à ń lọ yìí. khalqu samawati wal ardina tanahibatan. ajé tó máa bí. wallawhi wal qalami fi yawmi ashura. gbogbo tí mo kọ wá náà lọ ń wí yìí. ẹni kọ́ bá kálẹ̀ bá dálẹ̀ lọ. abil anbiya barahama. ajé tó máa bí. barahama tó tiẹ̀ dáhùn dáa. kashfu balahi ayuba yawma ashura. kashfu balahi ayuba yawma ashura. ọ̀yá yìí ajé tó máa bí. wa thawaba 10,000 shahidin ọlọ́ni àtẹ̀sán àwọn tí wọ́n kúkú ṣàhídì á kò fún. wa thawaba kulla hajjin ẹ̀rí wa mu'tamirin fi zalika al-'am lọ́dún ni àwọn tó ṣe hajj àtàwọn tó ṣe umra bá ti fún wọn ládàá gbogbo wọn nìyẹn a tún wá sọ fún wọn nìkan ẹ wo ọ̀rọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam. wa thawaba tasbihu malaikati a malaike mi Ọlọ́run tí wọ́n ṣe subhanallah tí wọ́n dákẹ́ tó ìjọ alìkàmọ̀ kí wọ́n tó dákẹ́ ládàá wọn a sọ fún wọn náà ẹ̀rí kan àtàwọn malaika tí ń bẹ ń sánmà méjèèje wa min fihinna àti tí ń bẹ nú ẹ. rúwìyà anna Musa aleyhi salamu wọn bá wá pé anna Musa ìkí àtọ́lá kọ́ máa bá kọ́ọ̀lá ọ̀sọ́ báyìí pé maktubun fi tawrati ó ní wọ́n ti wà nínú àtàwọ́rá wọn kọ́ síbẹ̀ man sama yawma ashura ẹni wọ́n bá gbàwé ọjọ́ ashura faka annama sama dahra kulla ọ̀dà gẹ́gẹ́ ni wọ́n gbàwé gbogbo pátápátá ńlọ́gbà ẹ̀rí nǹkan ọdún kan nù wá. ومن تصدق يوم عاشوراء afawa waslam inú kan méjìlá tí wọ́n ní á sí ọ̀nà lẹ́ńkà kan méjìlá lágbọ́dọ̀ sẹ́yìn jọ asúra kò sẹ́ni ó takò nǹkan méjìlá. ẹ tún gbọ́ o ẹ má ti sọ pé kò sẹ́ni ó takò. ta ni kò takò ní tí ó yẹ kò takò ń bẹ kò takò. a tún lè rẹ́ni tí ó tún lè kò ní. no èyí tẹ́ ẹ ṣe yẹn. kò gbọ́dọ̀ yọjú mọ́ ẹni tí ó sọ pé bàbá sọ̀rọ̀ kan tí ẹni kò lè takò mọ́ torí ní tó yẹ kò takò ọ̀ takò. omi lọ takò ní. ọ àtakò asúra. àárí ọ̀ ń bẹ̀. ọ àtakò asúra. ọ wà gbẹ́ngbà náà ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀. a lè tìró a sì gé ìkànnà.
àbí kí ni. a sì dáná àwọn ilé wọ́n jẹun. o sì gbọ́dọ̀ sọ pé a máa fọ ká létí ro. a sì ṣe sàárà. o sì gbọ́dọ̀ sọ pé a máa ṣe sàárà. kúlàláwù ẹgbẹ̀rún kan a kè ń jọ àtúrà. o sì lè pé a máa kè. a kè ntọ́ takò tọ́ takò ń bẹ. tètè mú máìkì kó o tún takò. bẹ́ẹ̀ níṣẹ́ kan àbíkẹ́ Facebook fẹ́ máa takò yàn. ibo lẹ ti ẹ̀ wà tẹ̀ fi jáde. bẹ́ẹ̀ tilẹ̀ ẹja asa tó náà ẹ̀ ṣe lọ́ọ́ ṣe asa níbi odò. àwọn Òkútagidi wá gba gbogbo ẹ̀ àwọn wọn gba ládàá gbogbo ẹ̀ lọ́mọ kálukú lọ́wọ́. Ọlọ́run ní ba ilé náà jẹ́. ilé Òkútagidi kò ní dìtàn bú. Òkútagidi tàná lọ́wọ́ sì kẹ́ bàbá náà. Ọlọ́run wọn bá wa kẹ́ ẹ dákun ìdá kébísí ńlá ìkúrò fún ọ̀la. ara tá a máa wí náà Ọlọ́run jẹ́ àbí máa rí bàbá Òkútagidi fọmọ rí gbẹ̀yìn ntọ́ bá lọ́wọ́ bàbá rẹ̀ ní sẹ́wọ̀n ẹ bá gbọ́ pé kí ní kàfẹ́ pa ìsìlámù lábì kan bàbá Òkútagidi ọlọ́mọsàkẹ́ wọn ti débẹ̀ asọ́mọ yìí náà ń wò wọ́n ni pé ọba lọ tán bẹ́ẹ̀ mi ló ti máa ṣe nu àlọ́tà àwọn ọmọ tí yín ń bú yàn èébú ni. inna mina rijali bahima. àfẹ́ ìbàdàn. fi rọ́jùlú sẹ̀mí. fi surati rajulin sami'il mubsir. fatinu bi kulli musibatin fi mali. bí kankan bá sọ owó rẹ̀ ọgbọ́n nugbọ́n lẹ́yìn kò ní jẹ́ òsì. kọ́dọ̀ oko ẹlòmíì bí kankan bá gun ọkọ̀ láti bí ìjẹta nísìn. bẹ́ẹ̀ni ntí ọ̀jẹ̀ wa pè bẹ́ẹ̀ yóò lórí social media yóò tó wọ́lọ́pàá yóò pè wọ́n. yóò lọ Instagram yóò lọ WhatsApp ìdọ̀tí yí Islam lẹ́nìkankan yóò jáde o. fatinu bi kulli musibati. àràfà nọ́mbẹ̀. àràfà Buhari bẹ́ẹ̀ ẹ wo gan gbogbo wa wájú kó kalẹ̀. bí kaba bẹ́ẹ̀ sẹ́yìn tí ó yẹra kọ̀ọ̀kan wa o. kọ̀ọ̀kan wa. an kage mọ́sálásí ẹ gbọ́ ni Ọlọ́run ló lẹ́sìn ẹ̀. lẹ́sìn ẹ̀. ṣé kọ́ wá bàjẹ́. àwa náà pè é lọ́jà àpè ẹ̀ pààyàn. a ní ẹ kókó ń do lọ ni. àpè ẹ̀ jà torí kè sọ̀rọ̀ ọjà. ọ̀rọ̀ ọjà kọ́. àpè ẹ̀ lọ́ lùyàn. ọba àlọ́rin ti fàṣẹ lélẹ̀. wáyé sá òsì bàbídì nìyí lámúyẹsẹ ọba ti kọrẹ ẹsẹ báyìí káàdùn pé àwọn tí máa lọnu kọkàn wá o. kọkàn wá o àwọn jàgídíjàgan nù ní. eléyìí máa pé àwọn àfa ni àwọn àfa lọ àyíṣe àkàn àfa nìkan. àwọn abádé bíi àdúrà. àwọn amadé di ara wa ọ̀nà ẹ̀bẹ̀ ẹ̀sùnmọ́ yìí ẹ̀yẹ súnmọ́ yìí ẹ̀yẹ súnmọ́ yìí. ẹ̀sùnmọ́ yìí èló lówó ni wọ́n ní 2 million ní ndà ẹgbẹ́ yìí ó sìn àwọn olè èyí tẹ́ ka ń gọ́ ẹ̀wọ̀n kan ẹ̀ ṣe lọ́ọ́ kà níbi Ọ̀ṣun. ẹni ló bá pinwó kóun náà pín iye léyìí tó dé yìí. àfọ Òkútagidi àní dákẹ́ o wàláyà sí ni yín ò ní tú. àmín.